a tó kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá káàkiri àgbáláyé lórí ìkànnì wa, ìkànnì yín Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni, ó tóbi ni, kò ní jẹ́pin wa lágbára Adẹ́dàá. Àwọn àgbàlagbà wọ́n máa ń sọ wípé ìkọ́ kìí kọ́bálá, ìtàkùn kìí tàkùn kìí kéjò lẹ́sẹ̀, àyín lọ àyín bọ̀ lọ́wọ́ yẹnu, fíní ládìẹ tó pè mọ́ bọ̀. Àwa àti yín á mọ̀ lọ́re o, àwa àti yín á mọ̀ bọ̀re. Àwọn ajogun ò ní lágbára lórí ayé wa. Ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí kí kábíyèsí ikú bàbá yèyé ọba Abímbọ́lá Akeem Ọ̀wádé Aláàfin tìlú Ọ̀yọ́ kú ti ọdún Ṣàngó àgbáyé World Ṣàngó Festival ti ìlú Ọ̀yọ́, eléyìí tí àṣekágbá rẹ̀ tó wáyé ní ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 16 oṣù kẹjọ ọdún tá a wà yìí. Tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá rántí wípé ọjọ́ 7 oṣù kẹjọ ọdún tá a wà yìí òun náà ni ọdún Ṣàngó tọdún 2025 ni ló ti bẹ̀rẹ̀, ṣùgbọ́n àṣekágbá rẹ̀ òun náà ni ó wáyé lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 16 oṣù kẹjọ ọdún tá a wà yìí. Ayẹyẹ ọ̀hún dùn, ó ta sánsán tá a bá ní parọ́, torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba orí adé nílẹ̀ Yorùbá ó ní wọ́n wà níkàlẹ̀ láti ṣe àyẹ́sí kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ọdún Ṣàngó ti ọdún 2025. Tẹ́ ẹ bá sì gbàgbé, tẹ́ ẹ bá rántí wípé eléyìí náà ni ó ṣe ọdún àkọ́kọ́, ọdún Ṣàngó àkọ́kọ́ tí kábíyèsí ọba Abímbọ́lá Akeem Ọ̀wádé tí wọ́n kọ́kọ́ ṣe lórí àpèrè gẹ́gẹ́ bí Aláàfin tìlú Ọ̀yọ́. Àwa ń fi àsìkò yìí gbàdúrà wípé kọ́bẹ̀ Èdùmàrè kó jẹ́ kí kábíyèsí ọba ikú bàbá yèyé Abímbọ́lá Akeem Ọ̀wádé Aláàfin tìlú Ọ̀yọ́ kó jẹ́ kán ṣe ọ̀pọ̀ ọdún láyé lórí ìpẹ̀ lórí ìtẹ́ àwọn baba ńlá wọn gẹ́gẹ́ bí Aláàfin tìlú Ọ̀yọ́, àti wípé kọ́bẹ̀ Èdùmàrè kó tún jẹ́ kí tọdún míì kó tún jù jù báyìí lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wa lórí ìkànnì yìí ó ní wọ́n ti wá ń gbá mi láago látàárọ̀, ni wọ́n ti ń pè mí wípé àwọn ò rí ká ṣe live, àwọn ò rí wa ní ìlú Ọ̀yọ́ níbi ọdún Ṣàngó, kí ló dé, kí ló ṣẹlẹ̀, àwọn fẹ́ wo live wa. Ánsà ń pè lóríṣiríṣi, àtọrọ gáfárà, ẹ má bínú sí wa. N tó ṣẹlẹ̀ ni wípé ìyẹn tó ṣẹlẹ̀ tí a fi wà ní Ọ̀yọ́ Aláàfin láti kọ́fà ìfẹ́ǹtì yẹn ká lè gbé wa live fún yín. N tó fà ní wípé a ti gba ìfẹ́ǹtì kan ṣáájú kí wọ́n tó kéde ọjọ́ tí àṣekágbá ọdún yẹn, ìyẹn ọdún Ṣàngó tọdún yìí tó máa wáyé. Ẹ sì mọ̀, ẹni tó pè wá ìfẹ́ǹtì ni, àti gbowó àti gba déètì, kò á ní dáa ká pe ẹni yẹn, wọ́n finú tán wa, wọ́n trust brand wa, òun náà fi gbéṣẹ́ fún wa. So wedding ni, so ká wá sọ wípé ẹ má bínú o, àní lè kọ́fà ìfẹ́ǹtì yín mọ́ o, ń á dáwó padà o àbí nǹkan kan o. So kò ó kù díẹ̀ káàtó. Ìdí nìyẹn, gbogbo àwọn tó jẹ́ crew member wa tí gbogbo wa láti wà engaged. So ìdí nìyẹn tí a fi wà nílùú Ọ̀yọ́ láti gbé program yẹn live. Ẹ má bínú, lágbára Ọlọ́run ọdún míì tó bá tún wáyé nílùú Ọ̀yọ́ á gbìyànjú láti máa gbé wá fún yín live and direct. Ìdí nìyẹn o, kì í ṣe nǹkan míì o. Ìfẹ́ǹtì tí a ti gbà ṣáájú kí wọ́n tó mú ọjọ́ ìyẹn ọdún Ṣàngó tọdún yìí ìlọ́fà o, ẹ má bínú lábala tibẹ̀ yẹn. Bákan náà, mo fẹ́ bára wa sọ̀rọ̀, pàápàá jùlọ àwọn ìjọba wa, àwọn ọba wa nílẹ̀ Yorùbá, nílẹ̀ Oòduà,
àti àwọn tí tẹ́yìn náà bá mọ̀ wípé ẹ ní ìgbìyànjú kan ipá kan láti sà ìgbìyànjú kan láti ṣe láti dáàbò bo ilẹ̀ Yorùbá lọ́wọ́ àwọn àtọ̀húnrìnwá lọ́wọ́ àwọn Fúlàní láti má jẹ́ kí wọ́n má dà wá láàmú mọ́ láti má jẹ́ kí wọ́n lé wa kúrò nílẹ̀ bàbá wa nílẹ̀ Oòduà láti má jẹ́ kí àtọ̀húnrìnwá wọn kó wá máa fọwọ́ lálẹ̀ fún wa nílẹ̀ Yorùbá wá ń bí. n tó jẹ́ kí n fẹ́ mú eléyìí wá kò ju ìṣẹ̀lẹ̀ eléyìí tí ó ń wáyé tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìpínlẹ̀ Kwara ní ìlú Ganmu nígbà tí àwọn Fúlàní tí wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe ọṣẹ́ ní ìlú Ganmu nípínlẹ̀ Kwara. Kí n wá tó tẹ̀síwájú ẹ jẹ́ kí n délé iṣẹ́ S2 Ultimate Herbal International tí wọ́n ṣe egbògi S2 Ultimate Bitters fún gbogbo ọkùnrin tí kò lè ṣe dáadáa lọ́dọ̀ ìyàwó rẹ̀ nínú ilé àti obìnrin tó jẹ́ pé gbogbo ìgbà tí ọkọ wọn bá ti fẹ́ ní eré ìfẹ́ ó ní wọ́n máa ń wá wá wí ara wọn ò kì í gbé ara wọn ò kì í fẹ́ ìbálòpọ̀ tàbí tí wọ́n bá wọn ṣeré ìfẹ́ ó máa ń ní wá lára ó máa ń dùn wọ́n. Kíní tí mo mú lọ́wọ́ yìí S2 Ultimate Bitters ó dára fún ọmọkùnrin àti obìnrin nínú ilé. Ọkùnrin tó fẹ́ ṣe dáadáa tó fẹ́ ṣojúṣe rẹ̀ lọ́dọ̀ ìyàwó rẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ ní tí ó lóore. Obìnrin tí òun náà wò wípé ara àwọn kì í yá fún eré ìfẹ́ lọ́dọ̀ ọkọ rẹ̀ ẹ jẹ́ kó lọ lo S2 Ultimate Bitters. Tẹ́ bá ń gbọ́ sosiọ́rí gbọ́sẹ̀ wò èmi ti gbọ́sẹ̀ rẹ̀ wò mo sì rí i pé ó kájú ẹ̀ ló jẹ́ kí n mú wá fún yín. Ẹ sì mọ̀ wípé èmi ò kì í mófo fún yín lórí ìkànnì yìí ní tí mo bá ti rí àrídájú fún tẹ́rì wà fún tí mo lè fọwọ́ ẹ̀ sọ̀yà ló máa mú wá fún yín lórí ìkànnì wa. Ìdí nìyẹn tó jẹ́ kí n mú S2 Ultimate Bitters wá fún yín fún gbogbo ọkùnrin ló wà fún. Báwo lẹ́sẹ̀ wá gẹ̀ẹ́tì ẹ̀ báwo ni ó sì dọ́wọ́ yín báwo lẹ́sẹ̀ ríra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ń wò lójú móhùnmáwòrán yẹn ó ní kẹ́ ẹ pè bí yóò sì dọ́dọ̀ yín ẹ pè wọ́n kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ilẹ̀ ń wò lójú móhùnmáwòrán yín yẹn bóyá ẹ̀yin wà Nàìjíríà tàbí lókè òkun ẹ fọkànbalẹ̀ kò síbi tí ọwọ́jà wọn ò dé káàkiri àgbáláyé. Diaspora number wọn òun náà lẹ́ ń wò lójú móhùnmáwòrán yín yẹn ti Nàìjíríà nọ́mbà wọn òun náà lẹ́ ń wò lójú móhùnmáwòrán yín yẹn yóò dọ́dọ̀ yín tẹ́ bá ti pè wọ́n tẹ́ bá ti ṣàlàyé fún wọn. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ìyẹn ní abala tibẹ̀ yẹn ní ìlú Ganmu nípínlẹ̀ Kwara tó di wípé gbogbo àwọn olùgbé àwọn aráàlú àtàwọn ọmọ ìlú yẹn ò ní wọ́n ti wá gbégbà ìgbẹ́ àfẹ́wé oko àwa nǹkan ọbẹ̀ wọ́n ti ń kálukú wọ́n ti kágára wọ́n ti kẹ́rù wọn tọmọtaya wọ́n ti kúrò nílùú yẹn ìlú yẹn ó ti fẹ́ dahoro látàrí ọṣẹ́ àwọn Fúlàní. tá à ń gbọ́ ni pé àwọn tó bá tún kù nílùú yẹn báyìí àwọn tó bá tún kù nílùú yẹn báyìí bóyá wọ́n gbójúlé nǹkan kan tàbí kó jẹ́ pé bóyá ó sáà ní bó ṣe jẹ́. tí mo mú èyí láti sọ ni pé wọ́n ti lé àwọn ọmọ ìlú kúrò nílùú Ganmu nípínlẹ̀ Kwara. Yorùbá sì sọ wípé ojú tí ń pojú gba ẹni òwe ló ń pa á fún ni. Tí a bá tètè ẹ̀yin lọ́balọ́ba wa nílẹ̀ Yorùbá nílẹ̀ Oòduà tí a bá tètè kẹ́ ẹ jí gìrì kẹ́ ẹ pera yín kẹ́ ẹ fọwọ́sowọ́pọ̀ báyìí àwọn kinní tí wọ́n ti ṣetán láti máa da ilẹ̀ Yorùbá láàmú bí wọ́n ṣe ń da ilẹ̀ Haúsá láàmú. Wọ́n ti ń wọbí náà nìyẹn díẹ̀díẹ̀ wọ́n ti ń wọbí náà nìyẹn kò wá yẹ ká kọ ìhà kọ̀ọ̀kan mí kò yẹ ká petí ikún
sí eléyìí tó wà ńlẹ̀ yìí o ká gbìmọ̀ pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan ẹ̀yin ọba wa ẹ̀yin ọba wa ládé wa nílẹ̀ Oòduà nílẹ̀ Yorùbá àsìkò ti tó láti pé ká sì kíni o ká gbára wálẹ̀ eléyìí ṣe nǹkan téèyàn lè fọwọ́ lẹ́rán téèyàn lè mọ wòrán téèyàn lè mọ sọ pé aṣọ ti délùú mi ni sílùú mi náà wà ní kò tí wọn àti dọ̀dọ̀ mi rárá o díẹ̀ tí igi mú kíní náà wọgbà tí mo ẹlẹ́dẹ̀ wọgbà bí wọ́n ṣe máa bọ̀ díẹ̀ nìyẹn tí wọ́n wọlé sí gbogbo ilẹ̀ Yorùbá lára ìdí nìyẹn tí mo sọ pé eléyìí ṣe nǹkan tá a lè fọwọ́ lẹ́rán tá a kàn lè máa wò pé sọ́tì dọ̀dọ̀ mi ni rárá o kí ló dé tí ọmọ àtọ̀ ń rìn wá tí ó wàá máa fọwọ́ lálẹ̀ fọmọ onílẹ̀ kí ló dé tí ọmọ tí wọ́n tán rìn wọ̀lú tí wọ́n wàá máa lé ọmọ tí wọ́n forí rẹ̀ sọlẹ̀ sílùú tí wọ́n lé bàbá rẹ̀ nílùú bàbá rẹ̀ tí wọ́n máa lé kabakaba tí wọ́n máa ṣe bí ẹni sọsẹ́ àwọn àgbà ewé ò lè lóko mọ́ àwọn oníṣòwò wa ìbẹ̀rù bojo náà fi ń rìnrìn àjò ìgbà wo la fẹ́ ṣèyẹn dà bó o nílẹ̀ Yorùbá ṣe wá fẹ́ lọ síwájú bó o ló ṣe fẹ́ lọ síwájú bó o ló ṣe fẹ́ dàgbàsókè nígbà táwọn àgbẹ̀ tí wọn ò lè lóko tí wọn ò lè lọ́gbẹ́ tí àwọn oníṣòwò tí wọn ò lè rìnrìn àjò láti lọ rajà káràkátà ò lọ bó ṣe yẹ kó lọ mọ́ àwọn ìwọ̀nba àwọn tí wọ́n ń láǹfààní láti rìnrìn àjò ọjà kan bá rà owó gọbọi náà fi rà látàrí pé owó ọkọ̀ tí wọ́n bá tún dé owó gọbọi là ń rà náà tà fún wa ìṣiṣẹ́ bí wọn náà owó tó fi ń wọkọ̀ ńkọ́ àti wàhálà ìdí nìyẹn tí mo fi ń pariwo wípé eléyìí ṣe nǹkan tá a lè fọwọ́ yẹpẹrẹ mú o kí àwọn ọba wa kàn ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn gómìnà pẹ̀lú àwọn aṣòfin pẹ̀lú àwọn alága ìjọba àbílẹ̀ kàn ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́ṣọ́ ààbò ìtìbílẹ̀ bí àwọn fìgìláńtẹ́ àwọn àgbẹ̀kọ̀yà àtàwọn míì tí a mọ̀ wípé àwọn eléyìí orí wọn wà ń bẹ̀ ká sì pàdé pẹ̀lú wọn nǹkan tán bá nílò ká pèsè ẹ̀ fún wọn ètò bá yẹ ká gbàwé lọ́dọ̀ ìjọba ká gbà á ètò bá jẹmọ́ kò ní ìdìwé ká fún wọn jẹ́ ká rówó àwọn elétò ààbò wa tìbílẹ̀ jẹ́ ká ró wọn lágbára kọmíṣánná ọlọ́pàá tán gbé wá lára tó jẹ́ ọmọ bíbí ilẹ̀ Kánò tán gbé wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun bó ló ti fẹ́ mọ ojúlẹ̀jà ní ti ń ṣẹlẹ̀ níjọba àbílẹ̀ kọ̀ọ̀kan nígbà tí ìsọmọ bẹ̀ tí ìsèyàn bẹ̀ tí ò gbé bẹ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó wà l'Àbújá bó ló ṣe fẹ́ mọ tí ń ṣẹlẹ̀ níjọba àbílẹ̀ kọ̀ọ̀kan. Ìdí nìyẹn tá a fi ń pariwo pé kán localize security ẹsẹ̀ kùkú grassroots kán gba àwọn ẹ̀ṣọ́ aláàbò kán gbà wọ́n láàyè ní àwọn ẹsẹ̀ kùkú wa kán kàn fún wọn ní orientation kán dá wọn lẹ́kọ̀ọ́ bó ṣe yẹ kán ṣe tí ò yẹ kán ṣe kán fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ kán dẹ̀ ro wọn lágbára ní tá a nílò nìyẹn wọn tá a bá fi ń dá àwọn ọlọ́pàá tàbáwọn civil defence tàbáwọn kan kómi kọ́mọ ti ẹ̀yìn wọ̀gbìn wa lẹ́nu ṣe sí ní o nílẹ̀ Yorùbá nílẹ̀ Oòduà ìdí nìyẹn tá a fi ń pariwo ilé ìta ń pa o ẹ wá jẹ́ ká mọ èrò àti ìwòye ti yín sí gbogbo àwọn ilé tí a ti mú wá fún yín láti ìbẹ̀rẹ̀ ètò ẹ fi èrò àti ìwòye ti yín ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí a kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe ẹ bá ní subscribe sórí ìkànnì yìí kẹ́sì bá ní tan notification bell ìyẹn àgọ́ràn mi létí kẹ́lẹ́ láǹfààní láti máa rí wa wò láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì wa kẹ́sì bá ní pín kẹ́ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé ẹ ṣé o àdúpẹ́ àmọ̀rírì yín.